Bí àkókò lẹ́ǹtì ṣe ń tẹ̀síwájú, àwọn Kìrìsìtẹ́nì ni wọ́n ti rọ̀ láti fi ìfẹ́ àti ìfifúnni hàn sí àwọn tí kò rọ́wọ́ rí láwùjọ pẹ̀lú àdúrà àti ààwẹ̀ ní àsìkò yìí. Ọ̀rọ̀ àmọ̀ràn yìí wáyé bí àwọn Kìrìsìtẹ́nì ní Ìjẹ̀bú Òde ṣe darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn káàkiri àgbáyé láti sàmì ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú àkókò lẹ́ǹtì. Lenten Nijebu jábọ̀ ròyìn, ẹ gbọ́ ìròyìn náà síwájú sí i. Nígbà tó sọ̀rọ̀ nípa ìwà tí a gbọ́dọ̀ rí lọ́wọ́ àwọn Kìrìsìtẹ́nì ní àsìkò ààwẹ̀ lẹ́ǹtì ní ilé ìjọsìn agbómìmọ́ ti Kristi Holy Flock of Christ ní pópónà Bọ́nàjọ Ìjẹ̀bú Òde, alámòjútó àgbà Ọláwálé Bánjọ tí ó mú ìwàásù rẹ̀ láti inú ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 1 sí dé 11 ṣàlàyé pé Jésù Kristi gba ààwẹ̀ gẹ́gẹ́ bí ìdàgbàsókè ẹ̀mí láti lè ṣe ìmúrasílẹ̀ fún iṣẹ́ ńlá tó wà níwájú rẹ̀. Nígbà tó ń tẹ̀síwájú ní ìwàásù rẹ̀, Ọláwálé Bánjọ rọ àwọn Kìrìsìtẹ́nì láti gbé ìgbé ayé ìwà mímọ́ bíi ti Jésù Kristi, ṣíṣe ìtọrẹ àánú àti gbígba àdúrà ní gbogbo àkókò ààwẹ̀ 40 ọjọ́ yìí. Ìdí tí ìrìnàjò gbọ́dọ̀ fún ogójì òru ṣe máa ń wáyé ní ìbẹ̀rẹ̀ ọdún ni pé láti ilé tí ọ̀nà wa ṣe fún ọdún tuntun. Ambition ní gbogbo ènìyàn tó bá ní àfojúsùn ní ayé òun ní èṣù máa ń dánwò pàápàá nínú ìrìnàjò ogójì ọ̀sán àti ogójì òru. Nítorí ó mọ̀ pé Jésù Kristi ní ibi tó ń lọ, ó ní ìrìnàjò tó ní wà níwájú rẹ̀. Kí ni ó ṣe? Ìdánwò wà. Alákòóso ilé ìjọsìn agbómìmọ́ ti Kristi Holy Flock of Christ ní Ìjẹ̀bú Òde, Salami Johnson, sọ pé kò sí Kìrìsìtẹ́nì kan tí ó dàgbà nínú ẹ̀mí láì fi ara rẹ̀ jì fún ààwẹ̀ àti àdúrà, nítorí pé ààwẹ̀ ń tún ẹ̀mí ṣe, ó sì ń fúnni ní agbára láti lè farada àwọn ìṣòro ayé. Oníwàásù láti ìjọ Christ of the Living God, Àpọ́stélì Abíọ́lá Wàsíù, sọ̀rọ̀ lórí ìwà Jákọ́bù nínú Bíbélì, pàápàá jùlọ bí ó ṣe wu ìwà ìdínilẹ́sẹ̀ sí arákùnrin rẹ̀. Àpọ́stélì Wàsíù gba àwọn Kìrìsìtẹ́nì ní ìyànjú láti má ṣe hùwà ìdínilẹ́sẹ̀. Ó tún gba àwọn olùjọ́sìn níyànjú láti múra sí àdúrà kí wọ́n lè yí ìgbé ayé wọn padà sí dáadáa. Ó fi Jábésì ṣàpèjúwe pé àdúrà láì dákẹ́ tún ayé ẹni ṣe. Nínú ìwàásù rẹ̀, olùṣọ́ àgùntàn Ebenezer Akíndíyà sọ pé àánú Ọlọ́run jẹ́ ohun pàtàkì fún Kìrìsìtẹ́nì láti tayọ. Ó sọ síwájú pé ìwà mímọ́ nìkan kọ́ ni Kìrìsìtẹ́nì nílò láti lè ṣàṣeyọrí láìsí àánú Ọlọ́run. Àánú Ọlọ́run wà fún gbogbo ènìyàn. Àwọn afọ́jú ní Jésù Kristi ọmọ Dáfídì ṣàánú fún mi, Jésù sì ṣàánú fún wọn. Ìyẹn ní pé báwa náà bá lè kígbe sí Olúwa pé Olúwa ṣàánú fún mi nípòkípò tí a lè wà, ohun yóò kí a lè máa là kọjá, iṣẹ́ ìkìlẹ̀ kí iṣẹ́ ìtòyìn kó lè máa ṣẹlẹ̀. Bí a bá kígbe tí a bẹ̀bẹ̀ fún àánú tí a sì múra tán láti rí àánú gbà, Olúwa ṣetán láti ṣàánú fún wa, ṣùgbọ́n a láti múra ọkàn wa tán. Ní ìparí, wọ́n gba àdúrà fún okun àti agbára fún àwọn Kìrìsìtẹ́nì tó ń gba ààwẹ̀ lẹ́ǹtì lọ́wọ́lọ́wọ́ àti fún ìṣọ̀kan láàrin àwọn Kìrìsìtẹ́nì láti lè ṣe ní ti Ìjẹ̀bú Òde. Blessing Adéoyè ló ń ṣàtúpalẹ̀ ìròyìn.